A kú dédé àsìkò yìí. Mo kẹ́yìn olólùfẹ́ mi nílé lóko lẹ́yìn odi. Níbikíbi tí ọwọ́jà atẹ́gùn ìtẹ́ bá fẹ́ dé. Orúkọ mi ni Dr. Hafiz Abọ́ládé tí mo jẹ́ ọmọ bíbí inú bàbá Arámidé ní ìlú Ìnísà Òyèmọ̀jọ̀. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Ojú tí ẹ fi ń wò mí ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ò ní dì. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ ìpín mi àti yín o. Porogodo ayé wà ní ìfúngbò wájú. A ní sìnkú aya, a ní sìnkú ọmọ. Àwa náà ní lẹ́ni àpọ̀lẹ̀. Ṣé ẹ ti wá nǹkan fìdílé? Ṣé ẹ ti fìdílé nǹkan? Lénìí, a tún jọ gbádùn ara wa bí àwọn bàbá wa ṣe ń gbádùn ẹ̀kọ́ gbóná. Níbikíbi tí àwọn olólùfẹ́ mi bá wà lénìí, àánú Ọlọ́run ọba kò ní fi wá sílẹ̀ o. Onípẹ́ lọ́wọ́ èyí tí ẹ fún mi ní ẹ̀bùn ọlọ́pọ̀ ọ̀jọ̀kan. Ẹ̀yin tẹ́ ń kẹ́dìtì àkáǹtì mi, ẹ ṣé, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹnu ọpẹ́ yín ò ní kan. Àbùdí tolókun, àbùdí tọlọ́sà, gbogbo wa pátápátá, àníwá owó tì. Ẹ̀yin tẹ́ fún mi ní airtime, ẹ̀yin tẹ́ fún mi ní data, ẹ ṣé, mo dúpẹ́ lọ́wọ́ yín. Láti mú báírò àtìwé, ká máa kọ àwọn èròjà yìí sílẹ̀. Eléyìí tí mo mú wá fún wa lónìí, mo mú iṣẹ́ ìṣẹ́gun ọ̀tá wa ni. Ọ̀tá ilé, ọ̀tá òde, wọn ò ní rí wa gbé ṣe. Kọ́mọ aráyé má bọ aṣọ iyì wa dànù. Lórí àwọn ọmọ wa, ká má sunkún lórí wọn. Lórí àwọn ìyàwó wa, ká má sunkún lórí wọn. Lórí àwọn ọkọ wa ńkọ́, ká má sunkún lórí ẹnì kọ̀ọ̀kan. Gbogbo wa pátápátá, ànírógun ẹkún, ànírógun òṣè. Porogodo ayé wà nílùú fùwàjó. Tó ti yá nínú ọpọlọ náà bàbá wa fún wa. Tí máa fẹ́ olólùfẹ́ mi náà bẹ́ẹ̀ lénìí, kò tí pọ̀ jù, kò tí burú jù, torí pé ẹnìkan ò láyé. Tẹ́nìkan bá lòní, ẹnìkan lọ́la, àwọn kan tó fara mọ́ ọ̀túnla. Tó ti yá, eléyìí ni oògùn ìṣẹ́gun ọ̀tá. Tọ́wọ́n fi ń ṣẹ́gun ọ̀tá. Bá mi lọ wá ẹ̀gúsí inú Panbela. Ẹ̀gúsí inú Panbela ẹyọ̀kan. Bá mi wá. Ṣé bá tán pè ní Panbela? Mọ́. Ó máa ṣe. Ìtí wọ́n pè ní Panbela ní àgbálùmọ̀. Àwọn kan pè ní àgbálùmọ̀. Àwọn kan pè ní Panbela. Èdè tó yàtọ̀ síra wọn. Ẹ bá mi wá èso Panbela. Ẹ bá pa Panbela yẹn, a rí ẹ̀gúsí kan ní inú ẹ̀. Ẹ̀gúsí inú Panbela yẹn, ẹyọ 9 ni. Òní a máa wá. Ẹ̀gúsí inú Panbela tí a mọ̀ sí àgbálùmọ̀. Odidi 9. Òní a máa wá. A wá kọ́ ẹ̀gúsí inú ẹ̀. A bá ẹ̀gúsí funfun kan nínú ẹ̀. Tí a ti bá nínú ẹ̀. Bá mi lọ wá ewé ẹ̀wẹ́. Ẹ̀gúsí inú Panbela àti ewé ẹ̀wẹ́. Ṣé ẹ dá tán pè ní ẹ̀wẹ́ mọ̀? Ẹ̀wẹ́ ni wọ́n pè ní yèrèpè. Eégún kan bẹ nílùú wa. A ní ẹ má tọ́ yèrèpè, ọ̀sán kan yèrèpè ń bọ̀. Ẹ má tọ́ yèrèpè. Eégún yẹn, yèrèpè ló máa fẹ́ soró tiẹ̀ nílùú wa. Eégún kan bẹ nílùú wa, à ń pè ní eégún yèrèpè. Yèrèpè ni wọ́n pè ní ẹ̀wẹ́. Téégún náà bá bọ̀ níjọ́un, wọ́n ní ẹ má tọ́ yèrèpè, ọ̀sán kan yèrèpè ń bọ̀. Ẹ má tọ́ yèrèpè. Yèrèpè yẹn bá mi wá ìwé yèrèpè ẹyọ 9 àti ẹyọ àtàrí 9. A wá lọ ẹ̀gúsí yìí, ẹ jẹ́ ká sá kó gbẹ. Ewé ẹ̀wẹ́ a lè lọ papọ̀ ní tútù ká lọ papọ̀ mọ́ níta àti lọ yìí. Sẹ́ni tí a bá tún máa lo ògùn yìí lọ́wọ́, omi ọmú tí a mọ̀ sí milk tó ń jáde nínú ọmú àwọn ìyàwó wa, a wá fi lọ in tí a lọ yìí. Kò sí nǹkan tí ó ṣe obìnrin yẹn o. Àwọn tá bá ní ìyàwó tó bá ń tọ́mọ lọ́wọ́, ẹ gba omi ọmú ẹ̀. Kò sí nípa tí ó ṣe obìnrin yẹn o. Kó má dìgbà pé wá lọ́wọ́ fẹ́ lọ omi ọmú kan lọ wá gbà, ọmú fi wọ́n ń dùn ọ́, irọ́ ni o. Kò
kò sí nǹkan tí ó ṣe obìnrin tó ń fún ọmọ lọ́yàn yẹn, kò sí nǹkan tí ó ṣe ọmọ yẹn. Májẹ̀mú oògùn yìí ó ní omi ọmú nínú. A wá kan omi ọmú díẹ̀ sí, a wá lọ papọ̀, a máa sa tí ó gbẹ pẹ̀lú ẹyọ àtàrí 9 àti sá ó ti gbẹ. Ẹ jẹ́ ká tó tún lọ. Tá bá ti wá lọ, àṣà tí ó gbẹ. Wọ́n ń pè kíní kan ní abẹ́rẹ́ ọ̀pọ̀lọ́. Fún ẹni tó bá nífẹ̀ẹ́ sí àwọn àgbo wa, ó wà nílẹ̀ lọ́lọ́kan òjọ̀kan. Àgbo jẹ̀díjẹ̀dí ó wà nílẹ̀. Jẹ̀dí ló ń dọkùnrin láàmú ni, jẹ̀dí ló ń dobìnrin láàmú ni, àtọkùnrin àtobìnrin. Àgbo jẹ̀díjẹ̀dí wà nílẹ̀ fún wa. Bákan náà a ní àgbo alẹ fún àwa ọkùnrin tí mùsèmúsẹ̀ rẹ̀ ò dá músé. Àgbo wà nílẹ̀ ní ọlọ́kan òjọ̀kan. Àgbo flọ́ṣà pẹ̀lú àwọn ìjẹkújẹ tí a bá ń jẹ, pàápàá jùlọ ẹ̀yin tí ẹ wà nílùú òyìnbó, torí pé oúnjẹ tẹ́yin ń jẹ ó yàtọ̀ sí èyí tí àwa ń jẹ ní Áfíríkà tí a wà yìí. Àgbo wà nílẹ̀ ní ọlọ́kan òjọ̀kan. Àgbo ọ̀pá ẹ̀yìn, afàtọ̀, ìdákọ́lẹ̀, ìwọ tó ń ṣẹ̀kan sùn lọ. Àgbo wà nílẹ̀ ní ọlọ́kan òjọ̀kan. Obìnrin tínú bá máa ń run, tó bá fẹ́ ṣe nǹkan oṣù, ẹni tó bá ní fibroid, àgbo náà wà nílẹ̀ ní ọlọ́kan òjọ̀kan. Abẹ́rẹ́ ọ̀pọ̀lọ́ ní abẹ́rẹ́ ọwọ́. A wá fi abẹ́rẹ́ yẹn sín gbẹ́rẹ́ sí bíbà yìí. Ẹyọ kan abẹ́rẹ́ là á fi sín. A wá fi ẹ̀bù ìrá. Ẹ jẹ́ ká sín fún ìyàwó, ẹ jẹ́ ká sín fún àwọn ọmọ wa, ẹ jẹ́ kí a sín fún ara wa, torí pé a mọ ẹni nínú ẹni, a mọ èèyàn nínú èèyàn. Ta ni sọ pé kó wá jẹun tó lóò ti yó? Ọ̀tá ń bẹ nílé, ọ̀tá ń bẹ lóko, ọ̀tá ń bẹ láàrin àwọn ọmọ ìyá. Ẹ jẹ́ ká gbìyànjú, ẹ jẹ́ ká ṣe. Àgbélépọ̀tá tó dájú ni gbẹ́rẹ́ àgbélépọ̀tá. Omi ọmú, èso Panbela ẹyọ 9 àti ewé ẹwẹ́ ẹyọ 9. Kò jù báyìí lọ bàbá, ẹ gbìyànjú ẹ̀. Ó dá mi lójú pé a dúpẹ́ fún Ọlọ́run látara iṣẹ́ yìí bí ó ṣe jẹ́ nìyẹn. Ẹ lè fẹ́ pè mí, ẹ pè mí sórí àwọn nọ́mbà mi 0039 336675 0039 336675. Thanks for watching. Please don't forget to subscribe. Bye.